ẹ gbìyànjú kí ẹ wo fídíò yìí délẹ̀. Ìkẹyìn gangan ni ohun tí ó ṣẹlẹ̀ wà, ohun tí a gbọ́dọ̀ mójútó. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, èmi tí mo ń bá yín sọ̀rọ̀ ni olóyè Tolúlàṣẹ Ògúntósìn Táyé, Tolúlàṣẹ ti Àjàṣà ilẹ̀ olómìnira Benin ní Port Novo. Tí ẹ bá wo ohun tá a ṣe yìí, gbogbo wa láti wo àwọn nǹkan tá a ṣe yìí kọjá, gbogbo òru tá a lọ. Ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lọ́nu Ọ̀ràngún Iléèlá ká tó tẹ̀síwájú. Ohun tí a fẹ́ kẹ́ mọ̀ tó wà níkẹyìn ni pé àwọn kan pera wọn ní àkọ́bí Odùduwà. Ta ni àkọ́bí Odùduwà? Ta ni àbíkẹ́yìn? Ta ni ọmọ Odùduwà? Ta ni kì í ṣe ọmọ Odùduwà? Nínú àwọn tí orúkọ wọn wà nílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Odùduwà. Wà lè lọ fi tọkọ níbi ṣe ìrọ̀rùn òkú bàbá wa Olúṣàbẹ́ tí kábíyèsí Ọ̀rìnkè Elókùnbà. Lẹ́yìn tí ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí aṣojú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun SA Tradition tó sọ, lẹ́yìn la fẹ́ jẹ́ kẹ́ mọ ohun tó ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ ńlá, ìṣẹ̀lẹ̀ tó ní agbára tí kò yẹ kó ṣẹlẹ̀, tó ṣẹlẹ̀ lẹ́yìn ìrìnàjò Ìpèbí àti Ìpèbí Onípópó. Àfi tí gbọ́ gbogbo ẹ̀ ní lẹ́yìn gbogbo ohun tá a bá ti rí, tá a bá ti gbọ́ ẹjọ́ oníkálukú wa, iṣẹ́ wà tí a gbọ́ láti ṣe, iṣẹ́ wà tá láti ṣe. Mo kí ẹ̀yin bàbá wa nínú àwọn ọmọ Odùduwà Ọ̀ràngún lágbà. Ibi tí a fẹ́ ṣe lórí gangan ni kọmíṣánná ti SA ti sọ yìí, onínú àwọn Odùduwà Ọ̀ràngún lágbà. Ẹnìkan wà níbì kan ó lóun ní àkọ́bí Odùduwà. Ẹ yẹ ká máa gbá ètò yìí lọ. Ìgbà tí wọ́n pè wá ọ̀rọ̀ wọ̀ ní wọn takora wọn, àwọn èèyàn ń fọ́ọ̀mù oríṣiríṣi àwọn ìtàn. Lọ́yà lèmi, mo dẹ̀ jẹ́ historian. Èyí ṣe nǹkan tí ó bà ìtàn Yorùbá jẹ́. Ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa, bàbá Onípópó, Sábẹ̀ Alákétu, ẹ káàbọ̀ sí ilẹ̀ Oòduà, ilẹ̀ bàbá yín. Olóyè Tolúlàṣẹ ọ̀rẹ́ mi dáadáa ni wọ́n bá ti wá ọmọ ìyá ọ̀dọ́ mi lóṣùpọ̀. So ìgbà tí wọ́n fún mi ní appointment adviser to the governor of traditional matters, ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ wa kó lè wọ̀. Lórúkọ Senator Dimola Adeleke, the executive governor of Osun State, lórúkọ Ajagunla, Senator Osun Central. Àwọn àjọbọ ìbò àtàwọn France, àwọn ni wọ́n separate wa, àwọn jẹ́ káwọn wọ́n lọ. Ṣùgbọ́n torí pé ìmúra wa, ìsọmọlórúkọ, ètò ẹ̀sìn àti ọmọlúwàbí nínú Yorùbá kò jẹ́ ká sọnù. Distance tó wà láàrin Nàìjíríà tí púpọ̀ bẹ̀rẹ̀ kò tó nǹkan tó yẹ ká sọ àwọn ọ̀ràn wa lọ. Ẹnìkan kan ò sí lọ́tọ̀ọ̀tọ̀ nínú wa. Ní tèmi dùn púpọ̀ gan, inú mi dẹ̀rù pé mo jẹ́ ẹlẹ́rìí sí àwọn nǹkan tá a wá sí bílẹ̀ ní ìjọ tó máa ti ń sọ. Àwọn sọ pé ọba Kẹ́hìndé lókè láti Mọ̀dákẹ́kẹ́ ó wà ń bẹ̀ àwọn ìdàgbàsá gọ́ọ̀nà. Lábàdàn ìwádìí èrè àkọ́ sínú ìwé torí pé ní tí mo wá ṣe yìí, mo máa fi gómìnà mi lábọ̀ wípé ìran Yorùbá ti ń pàṣẹ pọ̀. Yorùbá sọ wípé ọ̀gán kì í jìn lábùkù. Ṣùgbọ́n orí náà lọ́gán tí máa ń jìn. Orí ní ti máa ń jìn. So ibi tí asọ́ba ti rán láti rán, so àti bẹ̀rẹ̀ process tí ó mọ̀ kí àlàáfíà tó pọ̀ kó bá ìrìnàjò wa kó tiẹ̀ sọ̀rọ̀ òṣèlú rárá tọ́. Ààfin Ọ̀ràngún láti kúrò, ààfin Alára ni a tún wà yìí. Gbogbo ààfin ilé ọmọ Odùduwà pátá ni a lọ. Gbogbo ọ̀rọ̀ tó yọ ń bẹ̀ pátá ó yàtọ̀ sí ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ olómìnira Benin tí Alákétu ti ilẹ̀ olómìnira Benin sọ pé òun ní àkọ́bí Odùduwà. Ibo la fẹ́ fa eléyìí dé? Kí la fẹ́ fà á dé? Àwa káàárọ̀ oòjíire iṣẹ́ wà láti tún ìtàn kọ. Ẹ yẹ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn bá wa. Olókùnbà àti ilẹ̀ Oòduà, ọba pápá ìkẹta ọmọ ilé Alákùnrin ní ọ̀dọ̀. Èmi ni Secretary General ti Council ọba Yorùbá nílẹ̀ Benin Republic. Ẹ̀dùn Salomon. Ẹ̀dùn Salomon. Adékọ̀yà, àwọn elédè kejì ti ìlú Ọ̀rí Ìjẹ̀ lápapọ̀. Ọmọ Ìbíyàn làwọn. Ọmọ Ìbíyàn ni àwa.
ọba tí wọ́n dárúkọ yìí ní ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ sí ní ilẹ̀ olómìnira Benin lẹ́yìn gbogbo ìrìn àjò yìí tí gbogbo ohun tí a ṣe gbogbo ohun tí a sọ ń bí kí ló ṣẹlẹ̀ ẹ yẹ ká lọ sí inú fídíò yìí ká lọ wò ó délẹ̀ ibi ìkẹyìn ní ìṣẹ̀lẹ̀ yìí wà. ọ̀rí dé ló wà níbẹ̀ kò sí ègún kankan níbẹ̀. nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ nípa àfitì wọn pé kò sí ègún kankan níbi ọ̀dọ̀ tàwọn ṣùgbọ́n àwọn tí wọ́n fún wa níṣòro tí ó dẹ̀ jẹ́ pé ìṣòro yẹn tún dé ààfin Alákétu a máa rí gbogbo ẹ̀ níkẹyìn ẹ jẹ́ ká gbọ́rọ̀ bàbá yẹn dá. wọ́n gbé bàbá yìí lọ sí ààfin Alákétu tó wà nílẹ̀ olómìnira Benin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé Alákétu méjìlá ní ìkan wà ń ta ìkan wà ní ilé ẹ jẹ́ ká máa wo àwòrán yìí lọ ẹ jẹ́ ká gbìyànjú ká wò délẹ̀ ká lè bá mọ ohun tó ṣẹlẹ̀ níkẹyìn. Ọlọ́run ló yan orílẹ̀-àṣẹ fún wa láti lè gbèjà wa wípé kíní yìí tàn bá dákẹ́ ká bá wòran gbogbo ìran Yorùbá pátá gbogbo orí adé ti Yorùbá pátápátá wọn dáwọ́ tẹ̀. àkíyèsí ńlá ni ọ̀rọ̀ tí ọba yìí sọ wọ́n ní gbogbo ààfin tó wà nílẹ̀ Yorùbá pátá ni wọ́n máa dáwọ́ tẹ̀ ẹ gbọ́rọ̀ bàbá yìí dáadáa èmi Torílàṣẹ Ògúntósìn tí mo bá yín sọ̀rọ̀ kọ́ ni mo sọ ọ́ lára àwọn ọba wa ló sọ ọ́ ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ sí wa ti ń kan Nàìjíríà ó ti wà ní ìpínlẹ̀ Ògùn ó ti wà nípínlẹ̀ Ọ̀ṣun ó ti wà nípínlẹ̀ Èkó bẹ́ẹ̀ ni ó ti wà nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn wọn náà wà nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà pínlẹ̀ àwọn káàkiri ilẹ̀ Yorùbá láti gba gbogbo ilẹ̀ Yorùbá nínú fídíò lẹ́ẹ̀ máa ti rí pé a ní ìṣòro ẹ má rò pé wọn ò lè gbá o wọn ò lè dọ́dọ̀ yín o wọ́n ti wà ní gbogbo ibi báwo lẹ ṣe fẹ́ mọ̀ wọ́n ẹ yẹ ká gbọ́dọ̀ bàbá yìí dé ká gbọ́ níbi kan náà ká wá wo tó ṣẹlẹ̀ sí bàbá yìí níkẹyìn fídíò yìí. láti dìde lálọ ọjọ́ òní ọjọ́ tó pọ̀ ni anáyà gidi ni la fèsì wọn nígbẹ́ kò lè ṣeé ṣe bí wọn bá sọ ọba wọn kọ́ lọ sọ síbi tí wọ́n sọ sí ọmọ ní grand popo yìí kò ní wáyé wọ́n sì gba ọ̀sẹ̀ ní fún wa kájákẹ́ láti ọdún kẹta ni láti ṣe níṣẹ́ ni wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí tí káwá rí ọmọ onípópó kárí ilé ìgbà yẹn ó dùn mọ́ wa nǹkan tó mú wa tí ọpọlọ yẹn fún wa fún Torílàṣẹ ni pé bí a bá fi òfin kan dé wípé nínú gbogbo àwọn ọmọ Odùduwà bí wọn bá fẹ́ dé adé kí wọ́n máa wá ṣe pẹ̀bí ní ilé ìgbà náà Yorùbá á mọ ibi tí adé Odùduwà. bàbá ń sọ nípa bí a ṣe jà fún ààfin Onípópó tàfi rí Onípópó gbà tóbi di pé wọ́n wá fún ìpèbí kí ló ṣẹlẹ̀ sí bàbá yìí níkẹyìn ẹ jẹ́ ká máa wo fídíò yìí lọ. gbogbo agbára wa ká máa fi ṣe tiwọn ní a fi dìde ká fi tẹ̀lé Onípópó wá sí Ọ̀ràngún ilé Ìlá láti wá ṣe ìpẹ̀bí lẹ́yìn tiẹ̀ bí ọmọ Yorùbá kan bá máa dádé ní Benin Republic bí kò bá wá bí kò wá ṣe ìpẹ̀bí ọdí ṣé ọmọ Yorùbá ni ìṣọba nìyẹn. sọ̀rọ̀ nílé ìbámu lọ́jọ́ wájú ẹ̀. Orúkọ fún Torílàṣẹ ti gbà mí wá ilé bàbá mi Ọ̀ràngún Ìlá wọ́n sì ìpèlè ní ìdájà. ọ̀rọ̀ òfin yìí ni a gbọ́dọ̀ mójútó òun ló fa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níkẹyìn fídíò yìí ẹ jẹ́ ká wo fídíò yìí nílẹ̀. a ti wà ní àfihàn ọwọ́ Ajérò ní ìpínlẹ̀ Èkìtì báyìí ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu àwọn náà. àwa tá a jẹ́ ọ̀ríjínà Oòduà gangan a ṣiṣẹ́ lórí ẹ̀. kábíyèsí ẹ ṣeun kábíyèsí ẹ ṣeun kábíyèsí. mo fẹ́ fi àsìkò yìí náà kí olóyè Torílàṣẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kí Ọlọ́run fi ṣáńgẹ́lì bó ṣe rí gangan bó ṣe rí nìyẹn Ọlọ́run ló pe dìde lásìkò Ọlọ́run ló ń lo Torílàṣẹ Ọlọ́run tó dẹ̀ ló kò ní pátì Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run adẹ́mẹ́sì ádàgbà adarúgbó bí Ọlọ́run dẹ̀ ṣe fún ní oore ọ̀fẹ́ ló fi wọnú ilé ọlá káàkiri lọ́dọ̀ gómìnà ọba Ọlọ́run dẹ̀ fún ṣe
Ọlọ́run ní padà lẹ́yìn inú mi dùn wípé Olúláṣẹ ti lọ́dọ̀ Ọbásanjọ́. Ọbásanjọ́ ó fẹ́ràn Yorùbá. Ọlọ́run dẹ̀ ṣe ó ti ní gbogbo connection yẹn gẹ́gẹ́ bí president. Kò síbi tó lè wọ̀ wọ́n ti máa tẹ́wọ́ gbà wọ́n dẹ̀ máa ṣílẹ̀kùn fún un. So a padà rí àjíjọ sọ̀rọ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé gbogbo alájọ máa tẹ̀lé wá láti wá rí president. ọ̀rọ̀ tí ọwọ́ Ajero sọ ló fi hàn pé gbogbo àwọn Odùduwà ṣetán láti lọ sílẹ̀ olómìnira Benin fún àtúnṣe. Lẹ́yìn ètò tẹ́ gbé kalẹ̀ nípa pé Alákẹ́tù Onípópó Alájàṣẹ Onísàbẹ̀ tó máa wá sílé wá ṣe ìpèbí tó dáa púpọ̀, ètò tó dáa ni. Èyí tí ò bá ti lè wá kì í ṣara wa ni. So mo láìkè tó yẹn tó dáa gbáà ni. Inú mi dàbí pé ọdún yìí tẹ́ wá sọ́dọ̀ Ọ̀ràngún ṣe dáadáa. Èmi náà máa dúpẹ́ lọ́wọ́. Mórímórí. Ọmọ wa Olúláṣẹ ṣe wọ̀nyí Ọlọ́run àdúgbò jẹ́ kó ṣe inú mi dùn láti welcome you láti gbà yín lálẹ́ àti láti jẹ́ kí ẹ mọ̀ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ilé tọ́nà méjì ni ilé tọ̀hún. Àwa tá a wà ń bí a ò gbàgbé yín rárá, a ò dẹ̀ lè gbàgbé yín, ànígbàgbé yín láíláí. Àwa tá a dẹ̀jọ́ mọ̀ wọn kò yàn wá kéré ní gbogbo ibi tá a wà. Níbi èmi ló kọ́kọ́ ṣe alága lọ́balọ́ba nípínlẹ̀ Èkìtì. Èmi ló kọ́kọ́ ṣe lórí pé àwọn ìṣètò wa ṣe lẹ́yìn tèmi. Alára náà ló sì tó dáa ní Ọ̀ràngún ló sì tó dáa ní Ọ̀ṣun state. Ọwọ́ Àléfà náà ní gíga ló wà tó káàkiri bẹ́ẹ̀ ni. Nínú àwọn fídíò ilẹ̀ máa ti rí àwọn ọmọ Odùduwà gangan kẹtù wá gbé yẹ̀wò pé àwọn ọlọ́mọ Odùduwà, àwọn wo ni ọmọ Odùduwà, ta l'àkọ́bí Odùduwà, ta ni kejì, ta ni kẹta. Inú fídíò ilẹ̀ máa ti rí ibi tí a bá ṣẹ́ dé. Ìlú Ifẹ̀ ni adé yìí. Gbogbo ìrìn àjò ìpèbí ti Onípópó ló gbó àárín gbogbo ìrìn yìí ló dẹ̀ mú ìṣẹ̀lẹ̀ tí ó mú wa ní láti mọ̀ wípé aláti ṣàkíyèsí aláti tún nǹkan ṣe nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ohun tí a fẹ́ túnṣe yìí kì í ṣe tó Olúláṣẹ nìkan ló máa túnṣe. Àjọ máa ṣe ni iṣẹ́ pọ̀ tó yẹ ká ṣe láàrin lọ́balọ́ba, láàrin oníṣèlú, láàrin àwọn onítàn ọ̀dọ̀ ààfin Akire ti Ifẹ̀. Akire ti gbogbo ilẹ̀ mọ̀ pé gbogbo àwọn orúnmọlẹ̀ pápátá tí wọ́n bá Odùduwà ṣe àti àwọn tó bá Ọbàtálá ṣe gbogbo wọn ilé gbogbo wọn sì wà ní Ifẹ̀ títí di ọ̀la. Ọ̀dọ̀ Akire ni a wà yìí. Tabako lọ́dọ̀ Akire a lọ sí ọ̀dọ̀ ilé Odùduwà gọ́gọ́gọ́ fúnra rẹ̀. Tabako Odùduwà a lọ sí ọ̀dọ̀ Ọ̀rànmíyàn, ibi tó pa Ọ̀rànmíyàn wà. Ilé kejì la wà yìí, ilé Odùduwà la wà yìí. Ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ láti ẹnu bàbá wa yìí, torí bàbá wa tó ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ń sọ ó bí wàhálà ńlá nílẹ̀ olómìnira Benin tó fi gbé bàbá yìí tí wọ́n gbé lọ sáàfin Alákẹ́tù tó ń sọ àwọn ìtàn kan bẹ̀ tá láti mójútó. Ẹ yẹ ká tẹ̀síwájú. Òun ni Alákẹ́tù, Onísàbẹ̀, Onípópó. Bí wọ́n ti ṣe ń da kiri náà rù mọ́ wa lọ́wọ́ ìyẹn lọ́wọ́ ọmọ dáàmì tí wọ́n ń kó bàbá wa lẹ́rú ní ìgbà àtijọ́. Àwọn ọmọ wọn tó dàgbà látó bẹ̀rẹ̀ sí ṣe bùkàn ṣoṣo náà. Ọpẹ́lọpẹ́ Olúláṣẹ ó pè wá ó ní ó yá o nǹkan tá a ṣe o láti lè kọ̀ fún àwọn alọ́nilọ́wọ́gbà yìí kí wọ́n má tún gbàre mọ́ wa lọ́wọ́ mọ́. Àjẹ́ a mú Onípópó lọ sí ilé kó lọ́ọ́ mọ lé kọ́rìnrìn ìpèbí ní ilé kó kárí gbogbo àwọn ọmọ Odùduwà. Nígbà náà tó bá padà sọ́hùn níbi gbogbo tí ọmọ Odùduwà wà kẹ́nikẹ́ni tó gbé adé sórí a máa wá sí ilé ọmọ Odùduwà ká máa wá ṣe
ẹ̀bí nígbà náà ó jẹ́ ọmọ ẹ̀ka àrọ̀ ìjìnlẹ̀ ọjọ́ ọmọ Odùduwà ni bá a bá rí ẹnìkan tí kò kún ojú òṣùwọ̀n bẹ́ẹ̀ ó ra adé ká gbèsè ní fúra ni àwa kò mọ̀ ọ́ ní ọmọ Odùduwà a kò mọ̀ ọ́ ló bá nítorí ní Yorùbá nítorí nǹkan tí ń ṣẹlẹ̀ ní Kétu lọ́wọ́lọ́wọ́ nìsín ó le tó bẹ́ẹ̀ ló fà á ní ẹni tó jẹ́ òrìjínà ọba Alákétu kò sì lè lọ ilé ká wà níbí. Adékúnlé Bàbá ń sọ̀rọ̀ nípa Alákétu original tí amúdání wá sí ilé ìyẹn Ilé Ifẹ̀ Nàìjíríà ẹ káwọn ohun tó wá sílẹ̀ níkẹyìn. ìlú àtòní fi wá sílẹ̀ òní gbọ̀gbé wa òní jọ fún tẹ́tẹ́ ìwé ẹ̀ kó jẹ ọmọ ẹ̀ gbogbo ibi tí ọmọ Odùduwà wà pátápátá adéni tiwa aládéni wa ní ọmọ Odùduwà aládéni wa ẹnìkan kò ní gba adé wa lọ́wọ́ wa kò ní ṣeé ṣe kí alọ́nilọ́wọ́ gbà kó gbàre lọ́wọ́ wa níjọ kí ẹrú kò di ọba kó ṣe ìjábẹ. ibi tí bàbá yìí sọ̀rọ̀ dé ó yẹ kẹ́ ẹ wọ kẹtù ọ̀rọ̀ bàbá yìí gbọ́ dáadáa wọ́n ní tó ṣẹlẹ̀ níbẹ̀ tó ṣẹlẹ̀ láàfin Kétu wọ́n mọ tó ṣẹlẹ̀ láàfin Kétu àmọ́ níkẹyìn fídíò yìí ẹ wo ohun tó ṣẹlẹ̀ níkẹyìn fídíò yìí á ṣe é láàánú púpọ̀. ẹ gbọ́ tí bàbá sọ pé àwọn ò ní gbà kí ẹrú kó di ọba ibo lẹrú ti di ọba ẹ yẹ ká wo fídíò yìí dáadáa ká wo délẹ̀. ilé Ọ̀rànmíyàn ni a wà ní Ifẹ̀ bàtà dé ọ̀dọ̀ ọ̀pá Ọ̀rànmíyàn náà lẹ́yìn ẹ̀ ń wò yìí bàtà dé ọ̀dọ̀ ọba Ọ̀rànmíyàn ní Ifẹ̀ ẹ̀ máa rí pé àwọn náà wọ́n mọ̀ nípa ohun tó ń ṣe wá nílẹ̀ káàrọ̀ jìrì tilẹ̀ Bẹ̀nẹ̀ ẹ̀ ká gbọ́ ọ̀rẹ́ wọn díẹ̀. bákan náà rí pé nínú ìlú tí ẹ wà yẹn gbọ́dọ̀ ìwé kìí ṣe Nàìjíríà a rí ìpèníjà yín níbẹ̀ gbogbo la máa ń gbọ́ a máa ń rí lórí wẹ́bsáìtì a máa ń rí nínú pépà bí àwọn kan tí èdè wọn ò bá ti yín mu bí wọ́n ọ̀nà tí wọ́n gbé ṣe ń ṣe níbẹ̀ tó lè tẹ̀ wá lọ́rùn a dẹ̀ mọ̀ pé ibi tí orí dáni síbẹ̀ ìjọba ń gbé ibi tí a sì rẹ̀ dáyé sí nìyẹn ilé máa ń pè mí. bẹ́ẹ̀ ni Tolúlàṣẹ. ẹ̀sìn Tolúlàṣẹ. Ìbájọgbè. ẹ̀rí pé bàbá sọ̀rọ̀ nípa Ìbájọgbè alifábẹ́ẹ̀tì Odùduwà tí Tolúlàṣẹ gbé jáde ló ń jẹ́ Ìbájọgbè òun ni bàbá fi kí Tolúlàṣẹ ẹ̀ ká gbọ́dọ̀ wọ́n délẹ̀. ìlú Iléṣà ni a wà yìí tí àwọn kọmitì ìwúde gbà wá àwọn náà sọ̀rọ̀ fún wa nípa ìtàn tí wọ́n mọ̀ nípa ilẹ̀ káàrọ̀ jìrì. pé òótọ́ ni ilé yìí wà níbí ilé yìí ẹ tó fi sọ́kàn pé à ń lọ ilé abẹ́ lọ jẹ níwọ̀ ọba tó jẹ tó rántí pé ó jẹ kó ṣètò nínú ilé ní ẹ jẹ kó ṣẹlẹ̀ fẹ́lẹ̀ á jẹ pé ilé. ẹ̀yọ́ mọ̀ òdùà àfọláwà nù ẹ̀ṣin ọlọ́run ẹ̀ṣin sọ wá nù àfihàn tó ń lọ àwọn aláàdíẹ̀ ọlọ́run wá ń gbé ìrànwọ́ dìde gba ìrí Tolúlàṣẹ wípé dìde máa lọ níbi báyìí lọ gbèjà àwọn ọmọ Odùduwà tó wà níbẹ̀ gbégbé ni wọ́n ń kó wọn lẹ́nu inú wa dùn. ọba yìí ló níṣòro nílẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ báyìí látàrí pé ó sọ òdodo ọ̀rọ̀ àti wá dé sí Ọ̀yọ́ báyìí ẹ ká gbọ́ láti ẹnu àwọn Ọ̀yọ́mèsì náà àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n pé àwọn ni wọ́n lọ dé adé Alákétu tí wọ́n lọ fún Alákétu tó wà nílẹ̀ Bẹ̀nẹ̀ ní adé tó sì jẹ́ pé eégún ni kì í ṣe Yorùbá ẹ máa rí gbogbo àwọn nǹkan tó yẹ kẹrí ní ìkẹyìn ẹ ká dé ọ̀dọ̀ Baṣọ̀run ti Ọ̀yọ́. ṣùgbọ́n Tolúlàṣẹ èèyàn pàtàkì ni kódà nígbà tí bàbá wa láàfin jẹ láyé ó sì jẹ́ wípé bí ṣe ń sojú ọmọ ilẹ̀ Yorùbá káàkiri ní lọ́fà kí ọ̀gbọ̀n Tolúlàṣẹ. ohun tó ń ṣe wá nílẹ̀ Bẹ̀nẹ̀ ni pé àwọn kan wà tó wọ́n darapọ̀ mọ́ wa wọ́n darapọ̀ mọ́ wa tán wọ́n máa ń gba adé wa ó ṣẹlẹ̀ ní ìlú tó pọ̀ nílẹ̀ Bẹ̀nẹ̀ tó ti Kétu rẹ̀ náà mọ̀ sí ti Kétu ló pàdé ni pé ẹni pé ẹni tó amúwá yìí kì í ṣe Alákétu tó wà nílé Alákétu tó wà ń tara mú wa Alákétu ń bẹ nílé lórí àpèrè o Alákétu ń bẹ lórí àpèrè àmọ́ Alákétu tó wà ń tà yìí ni àwọn bàbá wa mọ̀ gẹ́gẹ́ bí Alákétu tó ní tó ṣẹlẹ̀ kì í kó bóyá èmi Tolúlàṣẹ mi ò bá ti tó wà ń bẹ̀ o ṣùgbọ́n nígbà tó wá rí bẹ́ẹ̀ yà wá ní pé kọ́lé bá fi òpin sí ẹni tó bá ti yàn láàrin Alákétu Onísàbẹ̀ Onípòpó àti Oníkòyí Alágàṣe ọba ńláńlá mẹ́rin yẹn agbọ́dọ̀ rí pé Yorùbá pọ́nbélé ni gbogbo ọba Yorùbá náà mọ wá wò kóhun náà ní pọ́nbélé ni tá bá ti wá rí bẹ́ẹ̀ àwọn tó kù láyé ọmọ wá sí tuntun ọmọ wá sí wá tó bá yẹ ṣe yí bẹ́ẹ̀ láti máa ṣe títí lọ kò ní dípò bóyá ìjọba táyé bá gbìyànjú síbẹ̀
ẹni tí ó bá táyé bọ́ síbẹ̀ nítorí pé ó lágbára àbíkò kan ẹni yẹn ò ní lè ní oore ọ̀fẹ́ láti súnmọ́ ìgbìmọ̀ lọ́balọ́ba Yorùbá lọ́hùn ẹni èkejì ẹni lè nílè lọ sí àwọn òbí tó yẹ kó lọ́jọ́ wíkì ni ẹni láti ṣe ìpèbí nílé á wá ṣe ìrìn àjò ìpèbí á fẹ̀yẹ̀ tẹ gbogbo ààfin gbogbo ọmọ Odùduwà kó ló di pé wọ́n di láyé lọ́hùn ìyẹn máa mú kíndọ̀mù wa wọ̀nyẹn save fọjọ́ iwájú. síde eléyìí èyí tí ẹ wá ṣe ó dáa púpọ̀ ìbéèrè tá a fẹ́ máa béèrè òròpé nígbà tó lọ́ra yín nílẹ̀ yìí èyí tí yóò bá tó máa ṣe wá ń kàyéfì ó ní nígbà tó lọ́ra yín yìí pé mo sá mọ̀ pé Alákétu níjọ́ tá a lọ jáde fún ẹni tá a dédé fún kọ́ yìí mo mọ̀ pé mo sì wà ń bẹ̀ bàbá wa láàrin wọn lọ jáde àbí ìlú wà ń bẹ̀ ṣùgbọ́n bàbá wa tí ẹ pè ní Alákétu tí ń jẹ́ wọ́n ń sọ òde tiwa tó jẹ́ Yorùbá pọ́nbélé tí òun ọ̀dàpọ̀ mọ́ dàpọ̀ pẹ̀pẹ̀. So àkíyè púpọ̀ káàbọ̀. eléyìí lẹ ti kọ́kọ́ mọ̀ òun ni Alákétu wa nílẹ̀ Nàìjíríà. ẹ rí pé àwọn bàbá wa yìí ní àyà tí wọ́n fi Alákétu original hàn kí ló wá ṣẹlẹ̀ sí wọn níkẹyìn ẹ̀ka òwúrò ìdílẹ̀. oníṣàbẹ̀ sábẹ́ nìyẹn. ṣó yẹ kí ìyà jẹ àwọn bàyí gbé ṣé yẹ kó mú wọn sínú àgò bí ẹni mú adìẹ sínú cage ẹ yẹ kí a máa wo fídíò lọ ẹ̀yin tí ẹ wo fídíò yìí tí ẹ bá lè sọ̀rọ̀ tí ẹ bá lè dá sí ohun tó wà nílẹ̀ yìí ẹ yẹ kí ẹ mọ̀ wípé iṣẹ́ yìí ó ju Olóyè Tolú Làṣẹ lọ iṣẹ́ yìí jù wá lọ ṣùgbọ́n a gbìyànjú anáyà láti kojú àwọn tó ń pè ní eégún yìí nǹkan tẹ̀ ń ṣẹlẹ̀ sí àwa ta ní àyà yìí ó yẹ kí ẹ mọ̀ wípé iṣẹ́ wà tó yẹ kí gbogbo wa ṣe ẹ má fi wálẹ̀ báyìí gbogbo Káàárọ̀ Oòjíire ẹ ká wo fídíò yìí látòkè délẹ̀ ká tú wò ká mọ̀ ibi tí a ń lọ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. bàbá ọba èmi ni wọ́n gbàdúrà láàbí lórí bẹ́ẹ̀ni náà sì tún dàgbà tí mo dùn tí mo lọ gbàgbá ẹni ọba tó fẹ́ jọ ní ọgbàdélé lórí ẹ wá sọ fún mi ọba òní àájú tó gbèdé ọ̀la tó ọ̀hún. ọ̀rọ̀ ti Báṣọ̀run ní ẹgbẹ́ kọjá yẹn o ní inú ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀rọ tó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ ti rí báyìí pé àwọn Aláàfin Ọ̀yọ́ ni wọ́n lọ dé adé fún Alákétu ní ilẹ̀ olómìnira Benin láì mọ̀ wípé kì í ṣe Alákétu tí gbogbo ìlú faramọ́ láì mọ̀ pé kì í ṣe Alákétu tí wọ́n mú kó láti inú ẹbí tí adé kàn. ẹ jẹ́ ká gbọ́rọ̀ láti ẹnu kábíyèsí Olúgbọ́n Torílẹ̀gbọ́n nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà sọ̀rọ̀ rẹpẹtẹ nípa Ọ̀kànbí ọ̀rọ̀ Ọ̀kànbí la fẹ́ fi tún nǹkan tó wà nílẹ̀ ṣe yìí o ìjẹ́ nǹkan ń bẹ tó ń jẹ́ Ọ̀kànbí nílẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ ká tẹ̀síwájú. ó wá ní pé tóun bá tiẹ̀ bí ọmọ kan ṣoṣo. a ti wà ní ọ̀dọ̀ Olúgbọ́n ní Orílẹ̀gbọ́n nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ ká gbọ́ lẹ́nu bàbá sọ ìtàn rẹpẹtẹ nípa ọmọ Odùduwà ẹ ká wò tí àwọn kan wá dìde ní tọ́ ní àwọn làwọn jẹ́ ọ̀gá jẹ́ àgbà fún Ọ̀ràngún Alára Àjèrò Olúgbọ́n Àrẹ̀sà Ọ̀wábòkun Ọ̀ṣẹ́mọ̀wé Oǹdó Ọbábìní àwọn akọ́wábì kan àwọn náà làwọn jẹ́ ọ̀gá fún ọjọ́ bàbá fún wọn ẹ ká gbọ́ gbogbo àwọn tó wà nílẹ̀ yìí káwòtọ́ káwìlì ìdílẹ̀ kájà sí. ẹsẹ̀ fàlàfin tọ̀tọ̀ ó ṣe àwọn fáàrà mi tó wọ́n gbé síta wọn. bá a ṣe dìde pé wọ́n bí Olúgbọ́n ọba rẹ̀ sàwọn bólúbòlù ojú àbí ọmọ Ọ̀kànbí lẹ́yìn ìgbà tó wá bí ọmọ tán tó bí Ọ̀kànbí yẹn tán ó wá ṣẹ̀ tó bí àwọn ọ̀rọ̀ mi títí lójú dọ́dọ̀ yìí onípòpò owú la kọ́ dá nítorí pé obìnrin ni ìyẹn Aláàfin ló wá kẹ́yìn ṣùgbọ́n Aláàfin tó kẹ́yìn yẹn apá kan Ògún apá kan Oòduà ló fi jọmọ líle. sẹ́rí àwọn ọba àgbàlódé bẹ̀rẹ̀ sí máa yọjú nígbà táwọn Portuguese àwọn olóyìnbó bẹ̀rẹ̀ sí Portuguese wọ Èkó
around between 12th century to 13th century. Yes. Well, Cherry, before then, far ancient, Olúgbọ́n, Arẹsà, Oníkòyí, Cherry boundary wa ní Republic of Benin, dé Togo, Dahomey Republic à ń pè é. Bẹ́ẹ̀. So gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n ń sọ̀tàn wọn ò mọ̀ tàn. Cherry, àwa mọ Oòduà gangan ni. Ẹ gbogbo àwọn ìlú tẹ rí yẹn, àwọn míì cousin, àwọn míì ẹ̀gbọ́n kan wọ́n jọ kàn but àwa tá a jẹ́ direct yìí a gbọ́dọ̀ máa ríra wa ní lóòrèkóòrè láti máa sọ ìtàn láti máa jọ jíròrò. Lẹ́yìn ìkún omi Noah, Ifẹ̀ òòyè àwọn tó yé ibẹ̀ ìgbàjọ́ àwọn tó yé Ìgbẹ́ l'Oòduà àti wá. Ẹ gbọ́ mi Oòduà wá ó ti bí Ọ̀ràngún Ọ̀là, ó ti bá Lára, ó ti bá Jèrò. Yèyé Wàrà tí wọ́n ń gbọ́mọ fún tó ń tọ́jú ọmọ nínú bálà Onígbò, ó gbọ́mọ àkọ́kọ́ wá wọ́n pè ní Adélọ́gbọ́n. Ó gbé kejì wá ọmọ Ésà, òun là pè l'Árẹ̀sà. Ìgbà tó tún tọdún bí méjì ni ó tún gbé kan wá, ó tún pè ní ọmọ Oníkòyí, ó jẹ́ ìkẹta. Torí ẹ̀ ní ìyá kan ló gbólúgbọ́n, a ní Olúgbọ́n lẹ̀gbọ́n, Àrẹ̀sà làbúrò, Oníkòyí ní kékeré wọn. Ó lè bí mẹ́tẹ̀ẹ̀dá ó gbé sínú balance ní ọ̀pọ̀lọpọ̀ mọ̀. Ṣùgbọ́n Ọlọ́run wà lọ́wọ́, Ọlọ́run àtúnlẹ̀ Káàárọ̀ Oòjíire, Ọlọ́run àtúnṣe. Bàbá ní Ọlọ́run á tún ilẹ̀ Káàárọ̀ Oòjíire ṣe. Ọlọ́run bá náà ló máa tún ṣe, ṣùgbọ́n àwa náà láti gbìyànjú. Àfi Àrẹ̀sà tí Àrẹ̀sà apànìyàn wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ìtàn tí Olúgbọ́n sọ, wọ́n sọ̀rọ̀ Àrẹ̀sà, wọ́n sọ̀rọ̀ Oníkòyí, ọ̀dọ̀ Àrẹ̀sà la wà yìí. Àrẹ̀sà náà sọ ìtàn bákan náà fún wa tí a ní lè máa kó gbogbo ẹ̀ papọ̀ ká tún máa tún gbé jáde fún wa nínú ilé ń bí. Ẹni tá a fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni wípé ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Olúwo ní Abẹ́òkúta lẹ́yìn tá a bá kúrò ní ọ̀dọ̀ Àrẹ̀sà pa. À ń bọ̀. Ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Tí ọmọ Yorùbá náà sì wà lẹ́ka lóòrùn ló bàjẹ́ o. Ẹ gbogbo àwọn bẹ́ẹ̀ sí wáyé, àwọn yẹn ní pọ̀ lọ́dọ̀ wa yìí. Ní gbogbo ìkéjì onísàbẹ̀ ni bẹ́ẹ̀ sí wáyé. Gbogbo àtúgbé kalẹ̀, akẹ́bí tó gbé kalẹ̀, ọ̀rọ̀ yẹn tó gbé kalẹ̀, ọwá tó gbé kalẹ̀, kò ní jẹ́ dídá wa. Ṣẹ́gun Àjàyí lẹ́ ṣiṣẹ́ wọ́n lọ àwọn ṣẹ́gun fún yín akẹ́kọ̀ọ́ ṣẹ́gun fún yín ọ̀rẹ́ yọ ṣẹ́gun fún yín orí adé mẹ́rẹ̀ẹ́dínlógún ní bẹ́ẹ̀ lóṣù fẹ́ yọ ṣẹ́gun fún yín. Ìpínlẹ̀ Ògùn ni a wà báyìí ní ọ̀dọ̀ bàbá wa Ọbásanjọ́, bẹ́ẹ̀ sì ni bàbá wa Olúwo ti Abẹ́òkúta. Àwọn méjì náà gba àwọn ọba wa lálejò ní ìpínlẹ̀ Ògùn tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtàn yẹn sì tún wáyé. Bọ́n ṣe wá gba àwọn ọba wa wọlé, wọ́n yẹn wá sí wọn wọlé pẹ̀lú ẹsẹ̀ láti àárín ìlú fi wá sí ààfin. Òun ni ẹ wò yìí. Ìyẹn ni pé àṣà ṣì ń bẹ nílẹ̀ Káàárọ̀ Oòjíire bá ti máa ń ṣe ní ayé àtijọ́. Kì í bá kò sí mọ́tò a máa ṣe báyìí gẹ́gẹ́ bó ṣe yẹ kó rí. Ọ̀dọ̀ Olúwo la wà yìí. Ọ̀rọ̀ wáyé níbí báyìí náà, ìtàn wáyé nípa Ọ̀kànbí. Kí ló fà á tí a fi wá fi fídíò yìí hàn wá ni pé a fẹ́ ká tún nǹkan ṣe lára nǹkan tí a bá rí níkẹyìn. Ẹ ká gbọ́rọ̀ díẹ̀. Èmi tí mo bá ń sọ̀rọ̀, èmi ni mo lóye tó láṣẹ ọ̀tún sí táyé tó láṣẹ ti ilẹ̀ Àjàṣà ilé pọ̀pọ̀lọpọ̀ pọ̀lọpọ̀ ọ̀gbẹ̀yìn. Ààfin Olúwo náà ni àwa tí a ti ń sọ̀rọ̀. Àwọn olóyè sọ̀rọ̀, wọ́n sọ ìtàn nípa Ọ̀kànbí, wọ́n sọ ìtàn nípa bí Olúwo ṣe jẹ́ ọba àkọ́kọ́. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí àwọn olóyè sọ, àwọn tí wọ́n mọ̀ nípa ìtàn, àwọn babaláwo tí wọ́n mọ̀ nípa ìtàn, ohun tí wọ́n sọ. Ẹ jẹ́ ká gbọ́, ká wá fi wé nǹkan tí Aláké ń sọ nílẹ̀ olómìnira Benin. A ó rí pé òun la kọ́dá ó níbi tó ti bẹ̀rẹ̀ kò dédé wáyé. Àkọ́bí Oòduà ọba àkọ́kọ́ tí Odùduwà fi jẹ́ òun ni bàbá wa Jíbọ́sì. A ó wá sọ bí a ti ṣe gbéra, màá gbé máìkì fún ẹnì kejì mi tí a ṣe tẹ ilé ìlú máa sọ bí ẹ̀fọ́ wa.
ìtàn jẹ́ ká mọ̀ pé Odùduwà ti gbé adé fún Olówu tí bàbá wa Odùduwà ti gbéṣẹ̀. Olówu ni ọba tí ó tún kàn tí ó darí gbogbo ilẹ̀ Yorùbá. ìtàn láti gbọ́ ní ààfin Olówu yẹn níwọ̀nba. Ẹ jẹ́ ká wá lọ sí ọ̀dọ̀ Aláàfin náà ká tẹ̀ gbọ́ pé kí ni Aláàfin sọ kí wọ́n tó kúrò láyé nípa ọ̀rọ̀ ọmọ Odùduwà kò sọ ọmọ Odùduwà. Kí ló wá fà á tí àwọn Alákétu fi ń pera wọn ní àkọ́bí Odùduwà? Ṣé Alákétu ló bí Olówu ni àbí Alákétu ló bí Alákétu fún ara wọn? A gbọ́ pé ọmọ méje ni àkọ́bí Odùduwà bí. Àwọn Olúgbọ́n, Àrẹ̀sà, Alára, Àjèrò, Ọ̀ràngúnléèlá, tabanka wọn, Ọ̀ṣẹ́mọ̀wé ti Oǹdó, Ọwábòkun, tabanka wọn àlè kà wọ́n mọ́ ọmọ tí ọkàn bíbí, ọmọ méjì tọkàn bíbí. So àwọn wá ní ọmọ Odùduwà gangan, àwọn ni ọmọ ọkàn bí. Ta ni àkọ́bí nínú àwọn ọmọ Odùduwà? Ta ni àkọ́bí nínú àwọn ọmọ ọkàn bí? Kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Bára ìfẹ́ tó fídíò yìí tá bá ti wò délẹ̀ gbogbo wa a ó mọ̀ pé iṣẹ́ ńlá ń bẹ tí a fẹ́ ṣe. Ẹ ká gbọ́ látọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́. Ọ̀kan bí l'Odùduwà bí, ọ̀kan bí ọmọ méje. Ìkan ọmọ méje tí ọ̀kan bí ni Ọ̀rànyàn. Ọ̀rànyàn lọ́lọ́run wá gbé ọlá fún torí pé ó já kíkanjú ọmọ ọba, ó já kíkanjú èèyàn. Gẹ́gẹ́ bí ìwà ti sọ, òun ló dá gbogbo agbègbè tó yẹ pé ó gbòòrò jù kí ẹni tó jẹ́yàn dúró ní gbogbo àgbáyé nínú ìtàn láti ìgbà tí ìwà ti ṣẹ̀ títí ìsìn tó tí ì dálẹ̀. Nígbà tó dálẹ̀, àwọn tó àlá tó dé agbára lé lórí, Ifẹ̀, Ìjẹ̀bú, Oǹdó, Sábẹ̀, Ìjẹ̀ṣà, Òwu. Agbára. Lẹ́yìn ọ̀rọ̀ tí Aláàfin sọ àti gbogbo àwọn ọba tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Odùduwà tí wọ́n sọ pé Ọ̀kànbí, tí wọ́n ń dárúkọ Ọ̀kànbí, tó dẹ̀ ń dárúkọ Alára, Àjèrò, Olúgbọ́n, Àrẹ̀sà, tó ń dárúkọ Ọwábòkun, tó dẹ̀ ń dárúkọ gbogbo àwọn ọba tá à ń dárúkọ yìí, tó máa ń ka àwọn ọmọ Ọ̀kànbí ní ká àwọn tá à ń wí yìí sínú ẹ̀. Ìyẹn fi hàn wípé Ọ̀kànbí ọ̀tọ̀ pẹ̀lú àwọn ọmọ tiẹ̀, àwọn ọmọ Odùduwà fúnra wọn ọ̀tọ̀. Ọba tí ẹ wò yìí tẹ́ bá wò ẹ̀dẹ̀ máa rí wípé ọba yìí Lájọrìn, ẹ wo bó ṣe ń wò bí ẹni tó ń wò bí ẹni tí kàn ń ṣe náà dídì mú ọba yìí. Ẹni tó ń pè ní Alákétu tó wà ní ààfin Kétu tó jẹ́ ìkọ́nú àwọn ọmọ Ọ̀kànbí ọ̀wọ́n ní. Kí ló fà á tí wọ́n fi ń pe Alákétu ní àkọ́bí Odùduwà? Ta ni àkọ́bí Odùduwà láàrin Alákétu, Ọ̀ràngún àti Olówu? Ta ni àkọ́bí? Ta lọ́mọ Odùduwà? Àwọn òun náà tẹ̀lé, àwọn òun lẹ̀gbọ́n, àwọn òun làbúrò. Ní tó ṣẹlẹ̀ ní ìlú yìí ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ mójútó nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ jẹ́ kí gbogbo wa gbọ́. Èmi ò tako Alákétu o, bẹ́ẹ̀ sì ni wọ́n ṣẹ̀ bà orúkọ mi jẹ́ nínú fídíò wọn tí wọ́n ṣe yìí. Ẹ jẹ́ ká wo bọ́n ṣe ṣe, ẹ jẹ́ ká wo bọ́n ṣe sọ. Tẹ́ ẹ bá rántí àwòrán yìí dáadáa, arákùnrin tó wà nínú aṣọ òkè yìí òun ni Tolúlàṣẹ tí ó kó gbogbo àwọn ọba lórílẹ̀‐èdè Benin láti máa lọ fi wọ́n ṣe agbe lórílẹ̀‐èdè Nàìjíríà. Kábíyèsí tó ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ òun náà ni ọba Ẹ̀dún Solomon, ọba Ọ̀rìjè àti àwọn lọ́balọ́ba lórílẹ̀‐èdè Benin. Tolúlàṣẹ ló mà kó wọn lọ orílẹ̀‐èdè Nàìjíríà láti máa lọ wé irọ́ mọ́ irọ́, láti máa lọ fi àwọn ọba yìí jẹun lórílẹ̀‐èdè Nàìjíríà, láti máa bà Alákétu lórúkọ jẹ́. Bàbá tá ń wò tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, bàbá yìí ni ọba Ọ̀rìjè tí a mọ̀ sí ọba Ẹ̀dún Solomon. Tẹ́ ẹ bá wò ó dáadáa, àwòrán tá ń wò lọ́wọ́ yìí òun ló ṣe àfihàn bí wọ́n ṣe lọ sí orílẹ̀‐èdè Nàìjíríà. Ìgbà tán máa fi padà dé láti orílẹ̀‐èdè Nàìjíríà, kí ló ṣẹlẹ̀? A ti padà sí ààfin Alákétu báyìí. Ẹ gbọ́ díẹ̀ lẹ́nu ọba Ọ̀rìjè lẹ́yìn ìgbà tí wọ́n jọ rìnrìn yìí tán, lẹ́yìn ìgbà tí wọ́n jọ káàkiri tán, ọba Ọ̀rìjè ti kàn sílùú Kétu lẹ́ni ọjọ́ 26 oṣù kọkànlá ọdún tá a wà yìí láti wá fẹnu wọn bẹ̀bẹ̀, láti wá ṣàlàyé kí ló ṣẹlẹ̀ gangan.
láti wá túbá níwájú kábíyèsí ọba àkànní adédùnlóyè adérọ̀mọ́lá àkọ́bí Odùduwà. ẹ wo bó ṣe borúkọ Tolúlàṣẹ jẹ́, ẹ wo bó ṣe ṣe bàbá ní bàbá tí wọ́n kó ìbẹ̀rù bojo bá bàbá, tí wọ́n ní kí bàbá máa sọ ọ̀rọ̀ tí kò yẹ kó sọ, ọ̀rọ̀ tí bàbá mọ̀ pé kò yẹ kóun sọ. Omele Ẹ̀dùn Sálómọ́nì ọba Adékọ̀yà Awẹ́lédè kejì ti ìlú Ọ̀họ̀rí-Ìjè. Mo wá sí Kétu lẹ́dọ̀ àkọ́bí Odùduwà yé àwa ti ń gbọ́ ná ìtàn láti ìgbà owó. Gbogbo ìwíwá bí mi lónìí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yẹ owó náà yìí. ẹ wo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ sí bàbá lẹ́nu, ẹ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ ń bì. Sátánì èṣù ọmọ èṣù ìyẹn ń kó sínú ọ̀rọ̀ ọmọ ẹ̀dá ònìyàn ká ń dàrú. Ó súnmọ́ mi pẹ́kípẹ́kí, ó dà mí rú lára ìbàbá mi Alákétu àkọ́bí Odùduwà. Ìgbà yẹ Ọlọ́run sì ṣetán láti gbé jáde, Ọlọ́run wá gbogbo nàkónà ká fi gbé jáde ni mo rí fọlẹ́ à ẹ̀gá ń fọnú ara ìkọ́lé tẹ́kọ̀ ń fọnú ara ìtúkàn yìí kò dáa bẹ́ẹ̀. Ilé mi ní sọ́nfọ̀ ìtúkàn yìí ẹnu mi yé òun ní sẹ́ ń fa ìsọkísọ yìí kọ̀ tọ́ yẹn ká ń sọ jáde. Gbogbo ìyó jáde yẹ mò ń wá sẹ́dọ̀ yìí Alákétu lónìí káwá fún jẹ́ kó yé fọ̀lí àkọ́bí bí Odùduwà ayọ̀ ti ń yẹ lẹ́kàn. Àkọ́bí Odùduwà náà là máa jẹ nítorí oníyàn ìpele ìgbọ́n ní ń jẹ. Bàbá ní ń jẹ. ẹ bá wo ohun tó ṣẹlẹ̀ ń bí dáadáa, wọ́n ní pé kán máa pe Alákétu ní bàbá gbogbo àwọn ọmọ Odùduwà, títí kan kábíyèsí Ọọ̀ni ni o, títí kan Aláàfin, títí kan Alára Àjèrò Olúgbọ́n Àrẹ̀sà Ọ̀ràngún Léèlá. Ṣé òótọ́ ni tọ̀yìn ṣá? Ẹ yẹ ká máa wo ọ̀rọ̀ yìí lọ. Ó ní nǹkan tí a fẹ́ fi hàn yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo fídíò yìí láti mọ̀ pé ìkan ń ṣe àwa káàárọ̀ oòjíire. Mò ń bọ̀. Nínú àwọn ọmọ Odùduwà àkọ́bí ni lọ́kùn bá bá gbogbo àwọn yòókù òòlì Alákétu Ọlọ́run àlọ́ra ẹ̀mí ẹ̀ fún mi. Gbogbo ìyá àbá ṣe kábà fún kọsẹ̀ lára Ọlọ́run fún lẹ́mìí sùúrù yá fún gbà á. Ọlọ́run fún lẹ́mìí ìdáríjì láàdáríjì oníyọba ṣẹ̀ oníyọba ríra ná ìṣẹ̀lẹ̀ yìí kábà rí fọlẹ̀ ọ̀ṣìṣẹ́ mi ni kábà wá lẹ́dọ̀ọ́ kábà tọrọ ìdáríjì kábà tọrọ yìí kábà wá ló bá gbà á ló bá tọrọ ìdáríjì wọn àmà dáríjì omi ti wá torí mo rí fọlẹ̀ kí ni èyí yóò jáde ọ̀ṣìṣẹ́ ni. kábíyèsí bàbá a rí ní Ilé-Ifẹ̀, Ọ̀yọ́, Ọ̀wá, Mọ̀kún, Ìlá Ọ̀ràngún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A dẹ̀ rí ẹnìkan pẹ̀lú yín tó ń pè ní Alákétu tó ń pe àìlá Alákétu kan táwa ò mọ̀. Ààfin Alákétu lẹ wá wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé ẹ lè wá ṣàlàyé fún wa ní pàtó? Torí a ti rí yín pẹ̀lú ẹnìkan tó ń pera ẹ̀ lọ́ba Alákétu. Ààfin Alákétu lẹ wá wà yìí. Ìyàtọ̀ wà nù Alákétu original àti Pàyọ́. Ṣé ẹ lè ṣàlàyé fún wa ààfin tẹ́ ẹ wà yìí báwo ló ṣe jẹ́? Ibi tí ọ̀rọ̀ èdè ẹ̀ máa rí pé kàn ṣẹlẹ̀ sí wa nílẹ̀ káàárọ̀ oòjíire. Tẹ́ bá wo àwòrán tí a fi sí ojú àwọn àwòrán yìí, ẹ máa rí pé ọba Alákétu tó ń sọ pé ẹ̀ ní, ẹ máa rí pé wọ́n fi orí èèyàn ike sí abẹ́ àpèrè wọn. Ìjẹ́rú èyí ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ibo ló ti máa ń ṣẹlẹ̀. Àwòrán tí mo gbé wọlé yìí, ẹ máa rí wípé bàbá Sunday Igboho náà wá sí ọ̀dọ̀ Alákétu nígbà yẹn kí ó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn tó fi wà lẹ́wọ̀n ní ilẹ̀ olómìnira Benin ṣẹlẹ̀. Nígbà tí wọ́n wá sí bíbà yìí, ẹ máa rí wípé kò ju nǹkan bí oṣù méjì lọ ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, a máa rí fídíò kan wò lórí YouTube wa bí Tolúlàṣẹ ṣe pé gbogbo àwọn ọba jọ pé kán lọ bá president ilẹ̀ olómìnira Benin pé kí wọ́n jà fún bàbá, kán sọ fún pé kán fi bàbá Sunday Igboho sílẹ̀. Kí ló dé tí Alákétu yìí ò fi síbẹ̀? Fídíò gbogbo ọba tó péjọ ọjọ́ náà lọ́hùn, kí ló fà á tí wọ́n fi ṣe mọ́? Gbogbo ẹ̀ máa rí wò
nínú fídíò míì lẹ́ẹ̀ máa fi wá mọ̀ pé ìjà Alákétu yìí gan ìjẹ́ Yorùbá ni lóòótọ́. Kí ló dé tí kò jà fún Sunday Igboho nígbà yẹn? Ẹ yẹ ká tẹ̀síwájú. Ibi tí àwọn Ègùn Dahomey tó kúrò ní Àgbómẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ti gba ilẹ̀ Yorùbá kan tó ti pa gbogbo àwọn tó wà ń bẹ̀, àwọn olórí ibi àtọ́ba bẹ̀, àwọn náà máa gé orí wọn sí abẹ́ ẹsẹ̀ àga wọn. Ló fà á tó fi máa ń ṣe báyìí. Ẹni tó wá gun orí àpèrè yìí wọ́n sọ pé kì í ṣe Yorùbá pé Ègùn ni. Àwọn kan ní pé Ègùn Yorùbá nítorí pé orúkọ Yorùbá ló ń jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ Ègùn wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire ní Nàìjíríà, nílẹ̀ Benin tó jẹ́ pé orúkọ Yorùbá náà máa ń jẹ́ nítorí ohun tí wọ́n fẹ́ ṣe. Nǹkan ti ṣẹlẹ̀ sí wa o, nǹkan ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire, àmọ́ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àtúnṣe máa wáyé. Ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe máa wáyé nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Tẹ́ bá wo ọba tó ń sọ̀rọ̀ ẹ máa rí pé wọ́n sọ fún ní túláàsì láti sọ ohun táwọn fẹ́. Tẹ́ bá wo inú fídíò yìí ní ìbẹ̀rẹ̀ ẹ máa rí pé ọba yìí ìdùnnú àti ọkàn òdodo ló fi sọ òtítọ́ ọ̀rọ̀ nípa Alákétu kínní àti Alákétu kejì. Ohun tá à ń sọ nínú fídíò nínú ìrìn àjò onípópó nìyẹn títí ó fi wá débi tí ó wá dé yìí. Ṣùgbọ́n nísìnyí ẹ wo ohun tó fi sí bàbá yìí lẹ́nu. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ní àdọ̀ Aláàfin Ọ̀yọ́. Tabako mísìn ẹ yẹ ká padà sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ kẹ́ lọ wo ohun tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́. Kẹ́ mọ̀ pé kẹ́lẹ́ bá ń pé nǹkan ṣe wá lẹ̀ Káàárọ̀ Oòjíire. Ta ni àkọ́bí Odùduwà? Ta ni bàbá gbogbo àwọn ọba lẹ́yìn Odùduwà? Ẹ yẹ ká tẹ̀síwájú. Ẹ yẹ ká wo ohun tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́. Láti Republic of Benin, àkọ́bí Oòduà-dé, àkọ́bí Oòduà-dé, àkọ́bí Oòduà-dé, Adédùnlóyè dé, Adédùnlóyè, onímẹ̀kọ́ tìlú mẹ̀kọ́, ọjà kọ́ wọ́n rí wọ́n ní o, onímẹ̀kọ́, Alákétu ti lé Kétu, àkọ́bí Oòduà, àkọ́bí Oòduà, àkọ́bí Oòduà-dé, Alákétu ti lé Kétu, ọmọ màdé o, àkọ́bí Oòduà, àkọ́bí Oòduà-dé. Ní àìmọ̀ọ́mọ̀ Aláàfin gbà wọlé gẹ́gẹ́ bí àkọ́bí Odùduwà. Aláàfin ò sọ kankan sí ohun tó ṣẹlẹ̀ yìí. Ẹ yẹ ká tún wo nǹkan tí Aláàfin ṣe ní bíbá yìí tó fi hàn wípé àwọn kíní kan wà tó bàjẹ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire tó yẹ ká tún ṣe. Nínú àwọn tó ń wà yìí ẹnìkan wà níbi tó ń pè ní ohun tẹ bàbá tẹ̀ ń wo yìí Professor Aṣíwájú ní Ìmẹ̀kọ. Ẹ máa rí pé àwọn náà kọ ìtàn. Tẹ́ bá rí pé Aláàfin ń jó, Aláàfin dẹ̀ gbọ́ pọ́n pẹ̀lú àkọ́bí Odùduwà. Ṣé Alákétu ló bí Aláàfin ni? Ṣé Alákétu ni ọ̀kan bí ni? Ṣé rí pé ó ti dàrú sí wa, ó ti dàrú mọ́ wa lójú? Ó yẹ ká tún àwọn kíní wọ̀nyí ṣe. Iṣẹ́ tó yẹ ká ṣe pọ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ yẹ ká tún wo ibi tí ọ̀rọ̀ yìí máa dọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ yẹ ká wo ohun tó ṣẹlẹ̀ ní bíbá yìí. Fídíò tí a wò yìí ń bẹ́ kí a mọ̀ pé àwọn tí wọ́n ń pè ní Ègùn wọ́n máa ti gba ààfin ilẹ̀ Yorùbá, wọ́n máa ń tú ìtàn kọ. Ìtàn tí wọ́n tún kọ òun náà fi hàn wá yẹn pé Alákétu ni àkọ́bí Odùduwà nítorí wọ́n ti gba ààfin Kétu. Wọ́n dẹ̀ ti sọ pé àwọn máa gba gbogbo ààfin tó wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire, àwọn làwọn máa darí ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Wọ́n ti ń bá bọ̀ nìyẹn o. Kí ni ẹ̀yin bàbá wa tẹ wá lékílẹ̀ wá wò? Tó ìtọ́ ni ìtàn yìí? Tó yẹ pé ìtọ́ ni ìtàn yìí bàbá wa yẹ ká sọ̀rọ̀. Fídíò àmì ń bọ̀ tí a máa ṣe, tí a máa káàkiri gbogbo ààfin ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Odùduwà. Ṣé bàbá yín ni Alákétu? Ṣé Alákétu lè gbọ́n gbogbo yín? Gbogbo wọn láti jáde kí wọ́n sọ̀rọ̀ kí èmi olóyè Tolúlàṣẹ Ògúntósìn kí tó lè dẹ̀yìn lórí ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire yìí. Ẹ ṣé òwú tí tó gbọ́ mi àti tó wo fídíò yìí. Ẹ gbìyànjú kí ẹ bá wa pín fídíò yìí. Ẹ share káàkiri, kẹ́ like, kẹ́ comment, ẹ sọ ohun tó bá rú yín lójú, kẹ́ béèrè lọ́wọ́ wa. Ẹ ṣé o, ó dàbọ̀ o, àdúrà wa gbà o.